Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀já gbọ́n tí àfáà yìí tó fẹ́ sọ. Gbogbo ọjọ́ ayé tí wọ́n bí à ń kílíǹsì máa yàn à ń mọ àwọn nǹkan tí ọjọ́ mọ́rọ́ ẹ̀sìn tó yẹ pé ní even ẹgbẹ́ sílẹ̀ àkáyìwò kankan bá lọ. Nígbà kan rí òun náà lọ jáde tí ń kí Portable tí ń kí DJ Shikin àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó kó ń bẹ́ẹ̀ ó tún bọ́ sórí àwọn ọmọ cultist ń pariwo àbúrò ẹbẹ̀ bá ń wá nọ́mbà rẹ̀ tọ́ Saheed Osupa ló tún kù báyìí ọlọ́mọsá wòye sàn o ọlọ́nkó wòye sàn o torí ìtẹ́sí lọ́wọ́lọ́wọ́ yìí gan ó ń júwe fáyé wípé ẹ sọ̀rọ̀ fọmọ sọ́dọ̀ rẹ̀ kún fún yín lọ́mọtọ́ ìṣẹ́ tí ẹ máa gba ìmọ̀ ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ sì pẹ̀lú ẹni tó gbọ́dọ̀ máa pè láfà láwùjọ torí aburú tẹ̀ ń dálẹ̀ yìí ti pọ̀ jù gbogbo ohun tó ṣe pé àwọn àfà àtàná táyé ń pè wọ́n lóní mímọ̀ táyé ní ẹmẹ́nu kó ń bi tó kùnú àṣìṣe àmọ̀ṣe wọn táyé mẹ́nu kó ń bẹ̀ wọn gbogbo tí wọn sọ tí wọn ò wí tí wọn ò rí gbogbo ẹ̀ sọ yìí àti tó tún wọ́sì jù bẹ́ẹ̀ lọ́gẹ̀ pẹ̀lú ẹmọ gbọ́ ẹ̀rẹ́nu àfà ẹmọ gbọ́n táfà yìí sọ. báwo ló ṣe mọ̀ pé Òṣùpá Saheed yìí báyẹn Òṣùpá Saheed Òṣùpá ẹnìkan sọ̀rọ̀ kan náà ó ní ohun mọ́tò ọ̀gbọ̀n Saheed máa wò wọ́n ti gbé dọ́kítọ̀ àti gbé pòfẹ́sọ̀ àti gbé lọ́bọ̀ orin ohun mọ́tò tó lè pè é mọ́ kò sí dáìmọ̀ pé orin gangan orin táwọn èèyàn ń kọ gangan Òṣùpá kíyàn lè ní ìsìtọ́wù láti sọ méjì sùfí pàdé ó lè gbé fílíìsì jáde pẹ̀lú orin tí tó wà nínú ẹ̀ ó lè sọ ìyá ní sọ́n tí bẹ́ẹ̀ náà pẹ̀lú orin ìlànà àti fàájì àwọn sọ̀rọ̀ ìkọ̀. ọ̀gá ní Saheed Òṣùpá. ọ̀gá kò gbọ́dọ̀ kú o. ṣe gbọ́rọ̀ abẹ́ ẹ̀gbọ́n kan báwọn lẹ́nu ẹni táyọ̀ máa pò ló ní mímọ̀ ṣe ń táfà yìí sọ bá yìí sí tó bá kọ́ ọmọ ní kéwú tọ́mọ bá dàbí Portable kò sáburú ńbẹ̀ kọ́ ọ̀hún tó bá jọ DJ Shikin kò sáburú ńbẹ̀ tọ́mọ bá jẹ́ kan náà cultist kò sáburú ńbẹ̀ tọ́mọ bá jẹ́ bí Saheed Òṣùpá oríire ní fún wa bí nítorí zahratul hayati dunya òdòdó ayé lásán kọ̀sẹ́ntà ń bájá náà ara bí yóò à ń pèrè wá sí kọ́ dáa káwùjọ dáa jù báyìí lọ ni kí ni contribution ló ń kálukú wọn ọ̀rọ̀ ẹ̀sìn láǹsọ̀ yìí ní tó jẹ́ primary reason tó náà fi dá wa gẹ́gẹ́ bí mùsùlùmí àfádàkùnmọ́ bínú o bẹ́yìn bá ṣe mùsùlùmí eléyìí ni máa takò létí bẹ́yìn bá lẹ́sìn ọlọ́run ṣe dára tí ó gbàgbọ́ yẹ́ ẹ̀sìn rẹ̀ ó lè máa takò létí ọlọ́run wa ma khalaqtul jinna wal insa illa liya'budun àwọ̀ ọ̀bá àwọn tó ṣe yí pé ojú ayé tí wọ́n fàájì ìsinmi náà wá kiri nínú ayé wọn irú gaba ilé máa takò létí pé kí ló dé sáwọn onídọ́jọ́ sinmi sáwọn onídọ́jọ́ fàájì ní ẹnìkan mọ́ ọlọ́wọ́ mọ́ sí fàájì ẹnìkan mọ́ ọlọ́wọ́ mọ́ sí mi ẹnìkan gbẹ́gbẹ́ mọ́ pé oríire ayé lóríire àmọ́ táwa ń bá yín sọ ní pé ní gbogbo ń ta kàlátòkè délẹ̀ ìkíná gbẹ̀yìn títán mọ̀ ní ọgbẹ̀yìn tàbá wa tán kí láàfi dábọ̀ àwòkọ́ṣe dáadáa lára ẹni tí ń sọ orú nǹkan báyìí tí ń kí olórin lára ẹni tí ń sọ orú nǹkan báyìí tí ń kí àwọn ọmọ kọ́tìstì lára ẹni tí ń sọ orú nǹkan báyìí tí ń kí àwọn ọmọ alágbe tí ń kí àwọn tó pé ní contribution àwọn sáwùjọ negative ni máa wí nǹkan tó ń sọ ọ̀ṣọ́ àfáà yìí. òfò tí àwọn èèyàn ṣe lára barista níbi ẹ̀ bẹ̀rẹ̀ Òṣùpá yẹn tó bá fi lè kú kò dáa tó bá fi lè kú kò dáa. ẹ gbọ́ àtọrọ kú fún Saheed Òṣùpá aláàjì Saheed Òṣùpá lórí tí wọ́n ṣe lọ́wọ́ yìí àtọrọ kú òjijì fẹ́ni kankan à ń bẹ Ọlọ́hun subhanahu wa ta'ala kó ṣàánú gbogbo ọkọ̀ mọ̀já kú sórí ẹ̀ṣẹ̀ kó sì ṣàánú wa kó kẹwa kó mọ̀já ní impact burúkú lẹ́yìn nígbà tá a bá sí láyé mọ́ torí lẹ́gẹ́sì tí ọ̀dà tí yẹn bá fi ilẹ̀ bẹ́ẹ̀ nìkan bá ti ń gba àlékún ládàá torí eré wájú Ọlọ́run pẹ̀lú lẹ́gẹ́sì dáadáa tó fi ilẹ̀ lẹ́nì kejì náà mọ́ gba aburú tó náà bá fi ilẹ̀ o kẹdájọ́ wòye sí dáadáa gbogbo táwọn ẹni yìí ti ń sọ̀rọ̀ tí ọ̀dà ẹ̀yìn pàdé ẹ̀pígbà náà pé òun lọ́gbọ́n òun lóye lọ́jọ́ tí ń sọ wípé nínú Kùránì lọ́wà Ábílà àti Kábílà ẹ̀gbọ́n tàbúrò wọ́n fẹ́ra wọn rí nínú Kùránì lọ́jọ́ pé wà ẹnìkan sọ̀rọ̀ inú ẹni nígbà náà pé iṣẹ́ tí ò ti ń jẹ́fà ní Kùránì
ṣe tí ó ń jẹ́fà nù Kùránì sí pẹ̀lú ṣe rí àtàwọn ọ̀rọ̀ míì tí ó dá àtàwọn orin míì tí ó sún wọn tẹ́ni yìí kọ jáde àwa bèlé à ń sọ̀rọ̀ pa wọn tẹ̀ piano wọn lùlù obìnrin ń jó ìta ń sọ lọ́wọ́lọ́wọ́ nù wọ́n lùlù wọ́n tẹ̀ piano wọn lù jìtá gbogbo tó lè rìn yẹn láǹkè ló lè rìn yẹn kàkẹ́ àti jó gbogbo ẹni wọ́n sọ lọ́wọ́lọ́wọ́ yìí àwọn orin àlùfànṣá orin tí ó dá ń bẹ nù kẹ́tẹ́ni yìí ń kọ mórin rẹ̀ àwọn tí ó dá àwọn gbogbo ẹ̀ pátápátá ní sàfáyọ̀ yẹn jú ẹ̀ ìtòtò wa wọ́ọ̀sì jù bẹ́ẹ̀ láfà tó fẹ́ mẹ́ gbèjà yìí máa sọ̀rọ̀ rẹ̀ sọ. ọ̀rọ̀ ní sọ àwọn ló ń sọ ìdá ń pè pọ́ ní ọ̀dà èyí tí àwọn gbọ́kúgbọ́ ọbẹ̀ náà ní kò dáa ìgbọ́kúgbọ́ ní orin náà lọ́fi. sàráfà yìí báyìí ṣe rí nǹkan tí ẹ̀ bá mọ̀ àbí tí ò bá yẹ yín nú ẹ̀sìn ẹ̀ máa fi ògbójú ẹ̀ máa fi ṣe ẹ̀ máa fi popularity ẹ̀ máa fi ṣe ẹ̀ máa fi pé ní ìmúra wa ìdòmúra ń tẹ́lẹ̀ pàtàkì ẹ̀ máa fi ṣe ọ̀rọ̀ ẹ̀sìn gba mímọ̀ ní ogún àwọn ànábì Ọlọ́run ní ìmọ̀ ànábì sọ bẹ́ẹ̀ warathul ilma ìmọ̀ ni wọ́n fi ilẹ̀ ìmọ̀ oníkẹ́ ẹni kíkàn sí kankan máa fi fẹ́ ẹnu sọ̀rọ̀ kankan máa fi likeness sọ̀rọ̀ kankan máa fi pé orí ẹ máa fa agbárí sọ̀rọ̀ ẹ̀sìn sọ̀rọ̀ agbárí fa kí ló sọ nísìnyí. pápá orí ò dáa orí òṣèwà dáa orí òṣèwà dáa nítorí ó lè ṣàlàyé nǹkan fún yẹn tí ó mi yé yẹn ṣé kò dáa ni. ṣé kò dáa ni. ó dá mẹ́nà. ó dá mẹ́nà. èyí tí ò dá bẹ̀ ni ò dá. èyí tí ò dá bẹ̀ ni ò dá. sọ́tọ̀. ẹ̀kọ́ máa ń fi lábalẹ̀ gan. ẹ̀kọ́ máa ń fi wọ́n láyà balẹ̀ gan. ó sì dúró ni. ó sì dúró ni. ẹ̀kọ́ nù ẹ̀kọ́ tó fẹ́ júwe nù. àtúní fújì àtúní alápàlà bọ́sùpájà. bọ́sùpájà gbogbo ẹni ó kàn gbó. gbogbo ẹni ó sùn. gbogbo ẹni ó kàn gbó. ẹ̀rí nígbà táfà yìí fẹ́ júwe ẹ̀kọ́ lára akọrin ẹ̀hún tó fi júwe ẹ̀kọ́ èmi tọ́lọ̀ bá ní kírù nǹkan tá à ń ṣe ikọ́ dọ́dọ̀ Alhaji Saheed Osupa ọ̀dà púpọ̀ tí wọ́n ronú wọn wípé àkáǹtì àwọn níwájú Ọlọ́run bó ló ṣe rí kí láti bọ̀ tá àwọn níwájú Ọlọ́run ṣogun tẹ́ni yìí sọ ìbẹ́ náà ló ṣe rí lóòótọ́ sẹ́ni ilé dúró wájú Ọlọ́run kọ́ mọ́ tó ń sọ padà ìjẹ́rìí níwájú àwọn èèyàn tó rí ń tá a fẹ́ jẹ́ ọ wà ń bẹ́ẹ̀ ìsọ̀rọ̀ gbìyànjú gbà mí nítorí ojúṣàájú bẹ́ẹ̀ ìsọ̀rọ̀ máa sọ dédé tí yẹn fẹ́ gbọ́ngbà míì ó lè jẹ́kùn tó kọ́ fẹ́ súnmọ́ yẹn hyping bẹ́ẹ̀ àmọ́ só lè wí níwájú Ọlọ́run bẹ́ẹ̀ ẹni tó bá dúró báyìí àlálápàlà àti ní kíní kan tán bá fèsì ọgbọ́n ní ọkàn òun sì ṣubú subhanallah ṣé irú nǹkan báyìí náà máa ń fàlàáfíà láwùjọ ara ń tà ń sọnù irú àfáà náà padà ń pẹ̀lú ẹni tó lè máa instigate ẹni tó lè máa dami àlàáfíà àwùjọ kan rú nítorí mọ́ mẹ́nìkan mọ́ ríra rẹ̀ kó lè wọ́sọ̀ gbéraga páfò òun náà ni káfà náà mọ̀ sọ́jáde kọ́ mọ̀ wá pè lẹ́kọ̀ọ́ ṣẹ́rẹ́ pé àfáwọn gan ẹ̀kan fura sí pé kí lẹ̀kọ́ lára tiẹ̀ náà kò sẹ́kọ̀ọ́ ń bẹ̀ kọ́ hùn wọ́n sọ̀rọ̀ rẹ̀ sọ. wọ́n ti ṣubú wọ́n ń kọ ìbùdárí ògbówó yẹn wèrè orin ni. wèrè orin ni. wọ́n gbọ́dọ̀ òdà tó sùpà òkú. kò dáa kó sùpà Saheed kú o. nínú wa ń dùn wọ́n máa ti Pasuma ṣe jẹ́. àwọ̀ sọ wípé ní kò dáa kó kú lórí ọ̀pọ̀lọpọ̀ ìbàjẹ́ àti tí ọ̀dá tí wọ́n ń kọ̀ tán ń pè lórin àti tí ń gbé orin wọn táyé fi ń gbọ́ àti ijó tán kì mọ́ orin wọn pàwọn lálùjọ lọ́wọ́ àti tí wọ́n lẹ̀ mọ́ gẹ́gẹ́ bí àwọn nǹkan tí ò lẹ́tọ̀ọ́ bí kóbìnrin máa bá wọn jó kóbìnrin máa bá wọn gbérin àwọn oníkọ̀ dáa kó kú lórí irú nǹkan bẹ́ẹ̀ ọlọ́run má ti kánjú pa wọ́n kọ́ mọ́ ti kánjú kó ń kálukú wọn náà kó sì mọ́ pa wá lórí ẹ̀ṣẹ̀ kọ́ pa wá lórí ìjọsìn wọn ọlọ́run ni. ọ̀rẹ́ lásìkò ó wá sí nídìí bára náà ṣe ń ṣe ní sí tí ó gbà pàdé àlùdé wọn mú láìpẹ́ yìí tí olùdí Pasuma àgbàdo Pasuma ẹ̀yọ̀ ń kíra wọn. ìtàpá ní káàkiri orin nínú. Pasuma kọrin Saheed. ọ̀sẹ̀ èèyàn tó lọ lọ́rùn ọmọ sọ́dọ̀ ó sì kí Pasuma lánàá àbújẹta òun tó bá tó ṣe tó bá yàrá bí. ẹ̀yin náà ni mo sọ ọ̀gá ni mo rí ọ̀gá ni mo rí tó sọ pé Anabi orin èyí ṣe pé Anabi Muhammad ní wí. èyí ṣe pé Anabi Muhammad ní wí. ṣebí náà bá wù ní. ṣebí náà bá. sẹ́ráfà yìí wallahi tí ìbá sọ́lá wípé ní nǹkan wí láwà ní wọ́n sì ń tó wọ́n sá fún àfáà ẹni tí èèyàn máa ń pè tí yóò fún ní ìdánilẹ́kọ̀ọ́ ní tuntun wà ilá ẹ wo ìsọ̀rọ̀ tí ẹni tọ́lọ́rọ̀ fi sọ̀rọ̀ rẹ̀ ẹ̀wọ̀n lè ṣe ń twist ẹ̀
ìwà Yahudi lẹ́ ń wù yìí yuharrifuna al-kalima an mawadhi'ihi nítorí ojúṣàájú lásán, nítorí pé wọ́n pe ní ìsákèésí ẹwà jáde fẹ́ mọ́ ní tẹ́pẹ́ sákèésí wọn ò rí bẹ́ẹ̀ ìtẹ́ni mú sí lọ́tọ̀ ṣe ń tó sí lọ́tọ̀ onígbà náà nàbáwò ní subhanallah ọ̀dà nàbáwò ẹ̀mẹ́gbọ́ tó ń padà sọ́mbẹ̀ ẹgbọ́n nàbáwò rẹ̀ ìtakọ́gbọ́ ọ̀nà nàbáwò ní An-Nabawi ìró nàbíyù ẹni tí wọ́n fún ní ìró ẹni tó fún ní ìró ni Rasulu kọ́ ló pè ẹni tó fún ní ìró ló ń pè kì í ṣe Rasulu lẹ́yìn àkúrú nàbí Rasulan. ẹ ṣe gbogbo òjíṣẹ́ náà lànàbí Ọlọ́run nínú gbogbo nàbí ìkọlọ̀ sùn. ẹ ṣe gbogbo nàbí ìkọlọ̀ Rasulu. wọ́n fẹ́ lọ bí Nabawu ni wọ́n à ń bá rẹ̀. wọ́n à bá ẹ lò bí ni wọ́n fún ní ìró lóòótọ́ ni àbáwọ̀ rẹ. àfàyọ̀ lálàáfíà kí ló fà nǹkan tí ò bá yé èèyàn kí èèyàn mọ́ sọ ntọ́ bá yé ẹni kọ́ sọ kó fẹnu ara ẹ̀ wí kọ́ bẹ̀rù pé ní ma yalfidhu min qawlin illa ladayhi raqibun atid wà ilà tí ò bá wá rí bẹ́ẹ̀ ni kí náà ń pè nínú kú wà kí náà ń pè ní risala méjèèjì máa ń papọ̀ fún àná fẹ́yàn kan màláìkà wà bá sọ̀rọ̀ ìtàn pè ní nàbí yùn ẹni tí màláìkà wá fún nírù tí màláìkà wá bá sọ̀rọ̀ Rasul ẹ̀ntà wá ránṣẹ́ méjèèjì máa ń papọ̀ pẹ̀lú ìtumọ̀ méjì táwọn àfáà ní fún ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ni wípé ń gbà míì màláìkà máa bá yẹn sọ̀rọ̀ tọ́lọ́hun ní ránṣẹ́ káni táfà ń rí fáà sínú sí màláìkà ní bá wọn Saheed náà sọ̀rọ̀ àtàwọn oní Fuji àtàwọn olórin tó kù káwá sọ wípé ní ọ̀nà ẹlẹ́ẹ̀kejì wọ́n nígbà ní kèsì Rasulu ẹ̀ntà ránṣẹ́ ọ̀yà ṣe àwọn tí ń sọ òṣèbẹ̀ nígbà ní deliver message ń bẹ ó tún di mélòó ẹ mọ̀ tẹ́lẹ̀ bá ti fẹ́ gbérán tó bá ti fẹ́ sọ tí ò dẹ́ padà mọ́ sọ tí ò dá náà ni ẹ fẹ́ gbé tí ò dá padà mọ́ kó bara yín náà ni ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ní pé ń gbà míì àwọn àfáàní tó ń pè ní nàbíyù yìí òun náà ok aṣọ pé ní nàbíyù màláìkà ọba sọ̀rọ̀ Rasulu òjíṣẹ́ lè wà tí màláìkà ò ní bá sọ̀rọ̀ àbí kí màláìkà bá sọ̀rọ̀ gbogbo ra wà yìí náà ní sọ Rasulillah òjíṣẹ́ Ọlọ́run la jẹ́ gẹ́gẹ́ bí kẹta níbi kọ́ fún Mu'adh ibn Jabal ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ní pé ní nígbà míì àwọn afáàmọ́ tún pé ní nàbíyù òun náà lẹni tó ṣe wípé ní ó dé bó ṣe wá dé yẹn Ọlọ́run fún un ní òfin àti ìlànà láti wá jẹ fáyé bó ṣe fún Musa tó ṣe fún Isa nígbà míì dẹ̀ ní èyàn tẹ̀ jẹ́ Rasul màláìkà bá sọ̀rọ̀ àmọ́ ní dédé ìlànà Ànábì tó síwájú ẹ̀ ní ọmọ rìn gẹ́gẹ́ bí tọ́lọ̀ sọ́kún alam tara ila al-mala'i min bani Isra'il min ba'di Musa idh qalu li nabiyyin lahum ib'ath lana malika nuqatil fi sabilillah ọlọ́ni sojọ́rọ̀ àwọn ọmọ lẹ́yìn kan àwọn ẹ̀mẹ̀wà kan lẹ́yìn Musa nígbà tán sọ fún Ànábì kan láàrin wọn wípé báwa fún wa lọ́ba táwọn fi jagun sójú ọ̀nà Ọlọ́run ọ̀nà ẹlẹ́ẹ̀kejì nìyẹn gbogbo tó gbẹ nìyí sọ ìbáyìí sọ wallahi kò sí máa ń bẹ̀ kò dẹ̀ sí nǹkan lè pè ní ojúlówó ọ̀rọ̀ ń bẹ gbọ́ ẹ̀nàbíyù ní wọ́n fún wọn ní ìròní ta ní fún wọn ní ìròwó ẹ̀ńtà pè ní nàbíyù ní Islam táwọn màláíkà ń bá sọ̀rọ̀ ni ọ̀dà kí wá ní inspiration táwọn èèyàn ń gbà ìfinú ní àbí ọ̀tọ̀ ní ìfinú ní kò jọra wọn aláwọ̀kọ́ báyìí nísìnyí ẹ wá rí pé ní ìntẹ́ni tó lórin ń sọ kọ́ ni àfáà yìí ń sọ ọkàfẹ́ máa gbèrọ lẹ́yìn ni ẹni tó lórin nígbà tó sọ̀rọ̀ rẹ̀ ó nígbà náà ẹ má fi ìmísí Ànábì kan ẹ má fi gbé ti sàábà ọ̀yà kí ni túmọ̀ rẹ̀ ó ti gbéra wọn sípò Ànábì Ọlọ́run bá wọn tó ráwọn Ànábì Ọlọ́run mọ́ láwọn sọ̀hábà lábùfù yẹn mùsọ́láhù yẹn àwọn ta ló ní tẹ́wà ń gbé nǹkan tí ò lọ kí wọ́n ní tọ́ka lórí ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ní pé ní idda'a ma'a nubuwwatil wahyi ìmísí ló pè kí náà ń pè ní ìmísí al-wahyu náà ń pè bẹ́ẹ̀ ìfinú ni náà ń pè ní ilham àgbọ́yé ní fahamu ìmọ̀ ní ilmu ó sì wá jọra wọn ìmísí Ọlọ́run mọ́ fáwọn Ànábì Ọlọ́run ni Ọlọ́run ìfẹ́ lómi ká lọ bá lè pera ní prófẹ́tì ká nígbà tààrà ìtàrí Osupa sọ̀rọ̀ ọwá ní pé prófẹ́tì ni àmì irú nǹkan bá wọn pọ̀lú àwọn kìrìsìtẹ́nì àwọn ní kún yẹnjú ẹ̀ àmọ́nù búwà Ànábì láfù ìsìláàmù ni mùsùlùmí èsì ìlú òfin èèyàn méjì àbáwọn Ànábì Ọlọ́run ẹ má mọ̀ ọ̀rọ̀ ìrọ̀ bẹ̀rẹ̀ mọ́ ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ní pé ní ẹni yìí nígbà tó wá ń sọ̀rọ̀ ọwá sọ débi pé ó fi Ìsá Ànábì Ìsá ó fi sọ ó ní ẹ má fi mí sí Jésù àbí ọ̀sọ́ bẹ́ẹ̀ ni tó bá ti sọ nǹkan báwọn ká ní àníyàn rẹ̀ tó fi lo Jésù ní wípé ó ń rí ìfáà sí ìjẹ́ ọba táwọn kìrìsìtẹ́nì máa ń pe Jésù láì fínú lọ́rùn kìrìsìtẹ́nì wípé irú Jésù náà ni àwọn táwọn náà ń kọrin bí òun tó tọkọ ara rẹ̀ àti Aláàjì Pàṣọ tó sọ àti Aláàjì Òbésèré tó sọ ọgbọ́n Aláàjì náà gbogbo ni wọ́n àbí àdúgbò fọlọ́wọ́n ọba wa tọba wa àti pé láì fi ni fóun náà
wípé ó lè máa gbàgbọ́ wípé Jésù ọba ni káwa ní sọ wípé ní ìjà nẹ́bì tó wà lára Jésù ní bá ń rí fáàsí àjẹpé ń táwa ń gbé against lára ẹ̀gàn ta ni ọmọ sọnù kódà bákan náà nílẹ̀ bá ń bí àfáà Làbíbù wípé ní intent defend lọ́wọ́lọ́wọ́ yìí ṣẹlẹ̀ díwájú Ọlọ́run defend mo fẹ́ ká Saheed Osupa náà béèrè lọ́wọ́ rẹ̀ wípé ní àfáà intent defend mi tàn gbogbo ṣẹlẹ̀ defend mi wájú Ọlọ́run ṣe bẹ̀rù Ọlọ́run débẹ̀ ẹ mọ́ lójú ṣáájú ká ló lè bá fẹ́ àfòyín lówó lọ́tọ̀ kẹ́lẹ́ bá fẹ́ kẹ́ ẹ̀ súnmọ́ wa á jẹ́ kẹ́ ẹ̀ súnmọ́ wa lọ́tọ̀ àmọ̀ pé yín sóde àmọ́ ń tà sọ yìí tẹ̀ bá ní tán ṣẹlẹ̀ defend wájú Ọlọ́run tó lè dúró wájú Ọlọ́run kó dúró pé ní Saheed Osupa ń sọ òun orin tí ń kọ orin ni òun gbà pé bẹ́ẹ̀ ló ṣe yí lóòótọ́ ìtòsí kọ̀ǹkọ̀ ṣẹ́ṣẹ́ ń bẹ́ẹ̀ tó lè sọ bẹ́ẹ̀ sórí sọ wípé ní Anabi Saheed Osupa ń sọ òun ọ̀tọ̀ ní tí ń tú sí gbogbo ibi tó ń tú sí iná ló lọ́wọ́ burúkú ní tí Islam ọ̀sọ́ tí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ mọ́ gbéra rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ gbẹ̀yìn ní pé ní àti DJ Shikin tó òkè àti ọmọ wàhálà yìí tó òkè tó sọ̀rọ̀ ń pa wọn àti yàgùn ibẹ̀ táwọn kọ́tìsì tó ń sọ àti eléyìí tó Saheed Osupa lọ́wọ́ àtàwọn míì náà tó jáde wá tó nífà ń bẹ Ọ̀rúnmìlà ń bẹ kí náà ti wà nẹ́bì tó àwọn ọ̀rọ̀ òsì ọ̀rọ̀ burúkú tí ń tẹnu ìjáde yìí èwo nú àwọn àgbàlagbà tànítẹ́lẹ̀ represent wọn ló sọ̀rọ̀ nǹkan báyìí ṣe báwọn ṣe Adam ṣe Kamel ṣe nígbà táwọn barista táwọn kọ́lẹ́tì náà ń fa ọ̀rọ̀ láàrin ara tí wọ́n ń bẹ nú ayé ń gbà wọn tí wọ́n bá táwọn yóò bá tẹ̀ súnmọ́ wọ́sàlẹ̀ Àyìnlá Ọmọwúrà àti bàbá kí bàbá yìí jẹ́ náà àwọn ọ̀ṣọ́ látàwọn náà fàtí wọn náà ṣe báwọn bá wọn bẹnu ayé ìjà àwọn bàbá wọn pè wọn lọ́lọ́gbọ́n ìjà wọn jáde wá máa sọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ tí sọ̀rọ̀ ohun ẹ̀yí níbo ló ti ríru ti yín níbo lẹ fi jọwọ́n ẹ̀bẹ̀rù Ọlọ́run náà ní táwọn pè sákèsí rẹ̀ náà ni ní táwọn bá yín sọnù. Muhammad kan ní pé Muhammad kan ló ń pè. òdìgbà tó wá tó pé Muhammad gbọ́dọ̀ wọ́n fún nírò ìdó wí kalẹ̀ yẹn ọ̀rọ̀ làákàyè. ìdó wí kalẹ̀ yẹn ọ̀rọ̀ làákàyè. ibi tá à ń lọ nù ta ní fún wọn nírò tẹ́lá àwọn ará bíi wallahi nǹkan tí wọ́n dálẹ̀ ọ̀pọ̀ ẹgbẹ́ báyìí nísìn ẹgbà wípé ní bẹ́nu àwọn kìrìsẹ́nì tí ń gbẹ̀mí tí ń gba ìró àbí tí ń gba ẹ̀rí ẹ̀tún ti bá dórí àwọn akọrin náà báyìí náà báwọn náà tó ń gba ìró ya subhanallah ìjà nẹ́bí Ọlọ́run ò ní padà pàtàkì mọ́ bá wọn nígbà wo l'Ọ̀rúnmìlà náà wà ní máa jà nẹ́bí nígbà wo Ṣàngó ò ní jà nẹ́bí nígbà wo Nífà ò ní jà nẹ́bí wọlé iyadhu billah ní táwọn ń pàkíyèsí yín sínú ni tẹ́ ẹ̀ bá sọ láti máa gbìbàjẹ́ ẹ̀rù báwọn tó ń gbọ́ yín gọ́ àbí ẹ̀rù pé wọn ò gbẹ́rù kọ́kọ́rọ́ wọn ò pé kò bá dà àti Saheed Osupa tẹ̀ sọ yìí pé ń kọrin yìí kò bá dà kó sì pé ní kọ́ yọ ìlú kó ń bẹ̀ àtọ́mẹ́lẹ́ àti jìtá àti gbogbo tán wọn lò pátápátá ló ń wo orin pátápátá náà máa fi ń kọrin kọ́ yọ kó sì máa lo elégbé obìnrin mọ́ kó fi mọ lórí irú nǹkan tó wá jáde wá sọ nígbà tó sọ pé kíní kan òun máa àwọn nǹkan nù Fuji òun máa nẹ́bí kíní kan òun kọ́ mọ́ àlọ́ àwọn wọ́ọ̀dù tí ọ̀dà wọn kọ́ mọ́ sọ àwọn ọ̀rọ̀ ọgbọ́n tí máa ń sọ kọ́ wá fi mọ bẹ́ẹ̀ àá ní fi ń sọ òun kò sábòrú bẹ́ẹ̀ àmọ́ tí bá ti ń lo nǹkan orin tó lè máa múyàn jó ó ti dèwọ̀ ó tún wá ń pera wọn lánàbì àgbákò míì ìwọ́n akókò ọmọbìnrin máa bá wọn gbèrè àbí wọ́n ń kọrin kí obìnrin wọ́n sọ pàtì obìnrin wọ́n ń tọ́ wọ́n sọ gọ́sàlì àwọn tí ọ̀dà ní gbogbo àwọn nǹkan wọ̀nyí kí ni impact wọn láwùjọ sálíbíyà negative impact ni tá ń pa kíyèsí ẹ̀ sínú ni tá ń pera wa náà sínú ni àfáà Labeeb àtọwájọ orú yẹn mọ̀ gbérọ́ lẹ́sẹ̀ mọ́ torí pé irọ́ tẹ́ ń gbé yìí kìí sáwọn tẹ́ ń gbé nìkan ní ń kóbá tẹ́ ń pè ní ìsìlámù náà tẹ́ bá ní ìsìlámù ní o ọlọ́wọ́ bá ìsìlámù wá jẹ́ ọlọ́kọ̀ tó gbọ́ wá sí hādhā wa sallallahu wa sallam ala Muhammad wa ala alihi wa sahbihi wa man walāh wa subhanaka Allahumma wa bihamdik ashhadu an lā ilāha illā ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.